Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Wọ́n ní kábíyèsí sọ àṣírí fún bàbá wọn nípa gbogbo àwọn olórí yìí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká gbọ́ gist ni. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́wọ́ yín á máa lọ, lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Gist tèmi òun ni pé kábíyèsí sọ àṣírí àwọn olórí fún bàbá wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Gist tèmi, kábíyèsí sọ fún bàbá wọn wípé gbogbo àwọn olórí táwọn fẹ́ kò sí kankan tí àwọn nífẹ̀ẹ́ nínú wọn, wípé àwọn kàn ń fẹ́ wọn sínú pálásì ni. Wọ́n ní Queen Naomi nìkan ni àwọn nífẹ̀ẹ́. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ gbọ́ báyìí. Nǹkan tá a gbọ́ la ní ká wá sọ fún yín, àlẹ́jì ni o. Nǹkan tí mo gbọ́ ni mo ní kí n wá sọ. Bàbá wọn béèrè lọ́wọ́ wọn pé kí wá lóde tí wọ́n lọ fẹ́ Elizabeth, pé because láti bẹ̀rẹ̀ táwọn ti ń rí i pé gbogbo nǹkan báyẹn ń ṣẹlẹ̀ làwọn ti fẹ́ mú irú àwọn ìwà báyìí dópin. Wọ́n ní ṣàdédé ni kábíyèsí lọ gbé Elizabeth wá sínú palace. Kábíyèsí ní àwọn ò nífẹ̀ẹ́ gbogbo àwọn olórí yìí o. Wọ́n ní Queen Naomi nìkan ni àwọn nífẹ̀ẹ́. Wọ́n láwọn nìkan ni fẹ́ àwọn o. Wọ́n láwọn nìkan ni ọkàn àwọn. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ yìí wá lágbára báyìí. Kábíyèsí tẹ̀síwájú pé látìgbà tí Queen Naomi ti wà ní palace táwọn ti fẹ́ Queen Naomi, wọ́n ní Queen Naomi ò dààmú àwọn rí, wọ́n ní àwọn ò jà rí, wọ́n ní gbogbo àwọn ìjà táwọn máa ń jà ní pé bóyá àwọn ò ní time fún Queen Naomi pẹ̀lú gbogbo àwọn obìnrin táwọn ń kó kiri yìí. Wọ́n ní Queen Naomi wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, wọ́n respect àwọn, wọ́n ní wọ́n dáná fáwọn lásìkò, wọ́n ní gbogbo nǹkan tó ń fẹ́ ni kí inú àwọn dùn, wọ́n ní kò sí nǹkan kan tí àwọn ṣe fún Queen Naomi tó jẹ́ pé wọ́n máa wojú àwọn, wọ́n ní wọn ò wojú àwọn rí. Wọ́n ní aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni Queen Naomi. Wọ́n sọ fún bàbá wọn pé kò sí kankan táwọn love nínú àwọn olórí yìí o. Wọ́n ní àwọn kàn ń fẹ́ wọn ni nítorí pé nǹkan àtàtà. Wọ́n ní kábíyèsí sọ àṣírí fún bàbá wọn o, ìpè ní gbogbo àwọn olórí táwọn fẹ́ yìí kò sí kankan nu wọn táwọn nífẹ̀ẹ́. Àbẹ́ẹ̀rí pé lágbára. Wọ́n ní nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn olórí, wọ́n ní àwọn olórí ní fọ́ọ̀tì kábíyèsí ni pé àwọn ò lóyún. Wọ́n ní látìgbà tí wọ́n ti fẹ́ gbogbo àwọn olórí kò sí èyí tó lóyún nínú wọn. Ẹ rántí ńgbà kan tí Ashley lòun ti lóyún póyún bàjẹ́ lára wọn. Kò sí èyí tó lóyún nínú wọn. Nínú gbogbo àwọn olórí kò sí èyí tó lóyún. So bàbá wọn wà curious pé kí ló dé tó jẹ́ pé wọn ò lóyún. Wọ́n máa ní fọ́ọ̀tì kábíyèsí. Wọ́n ní kábíyèsí sọ fún bàbá wọn pé àwọn ò love kankan nínú àwọn olórí yìí o, pé nítorí pé Ifá ní káwọn fẹ́ wọn làwọn fi fẹ́ wọn, pé kò sí kankan táwọn love nínú wọn. Kábíyèsí tẹ̀síwájú fún bàbá wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní agbára fún àwọn, pé àwọn ò mọ̀ pé bí ó ṣe máa rí ní ipá àwọn ò bá ti má torí bọ polygamous family, pé nǹkan burúkú gbà ayé àtọ̀run ni, pé àwọn ò love kankan nínú àwọn olórí, àwọn kàn ń fẹ́ wọn ni. Ẹ̀yin èèyàn lé, èrè pọ́rọ̀ yìí lágbára. Allegedly nǹkan tá a gbọ́ la mú wá o, alleged ni o, nǹkan tí mo gbọ́ mo ní kí wọ́n á sọ fún yín o. Wọ́n ní bàbá kábíyèsí ní pé kí ló dé tí kábíyèsí ò jẹ́ kí Queen Naomi lọ. Wọ́n ní Queen Naomi, wọ́n ní kábíyèsí sọ fún bàbá wọn pé Queen Naomi nìkan ni obìnrin táwọn nífẹ̀ẹ́. Wọ́n ní kábíyèsí ní àwọn ti bá Queen Naomi sọ̀rọ̀ o, Queen Naomi dẹ̀ ti ní àwọn ò ní padà wá. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ yìí lágbára o. Wọ́n ní kábíyèsí ní àwọn ò mọ̀ pé Queen Naomi lágídí tó yìí, pé táwọn bá mọ̀ pé Queen Naomi lágídí tó yìí, àwọn ò bá ti sọ ọ̀rọ̀ yìí, àwọn ò bá ti gbé gba ọ̀nà míì. Wọ́n ní ẹ̀rí pó lágbára ẹ̀yin ará ilé. Wọ́n ní bá a ṣe ń gbọ́ o, wọ́n ní kábíyèsí nínú àwọn olórí yìí kò dùn. Wọ́n ní torí pé inú àwọn gan ò dùn, pé wọ́n kàn wá nu palace bíi furniture ni, pé àwọn ò wà happy pẹ̀lú wọn, àwọn ò nífẹ̀ẹ́ wọn. Ilé ayé. Bàbá wọn dẹ̀ sọ fún wọn pé ìgbà táwọn fẹ́
àwọn táwọn fẹ́ àdírẹ́sì issue yìí lórí ọ̀rọ̀ àwọn olórí wọ́n ní kábíyèsí ló ba nǹkan jẹ́ láti lọ fẹ́ Elizabeth ẹ̀dẹ̀mẹ̀ pé Mariam ló frustrate kábíyèsí gbà yẹn tó kó rọ́ sí wọn lórí nítorí kò dẹ̀ fẹ́ kí Queen Naomi padà wá sí palace ló fi support pé kí kábíyèsí fẹ́ Elizabeth wá sínú palace bàbá wọn ní ká nígbà yẹn ni ọ̀rọ̀ sì ṣe é sọ nítorí pé àwọn ti bá Queen Naomi sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n dẹ̀ ti gbà ipe nǹkan táwọn ò bá ṣe ni pé káwọn mú gbogbo àwọn olórí káwọn kó wọn kúrò ní palace so that Queen Naomi àfi wá wọn ní ṣùgbọ́n ní kábíyèsí tó lọ gbéyàwó wá wọn ní so ìtorí ẹ̀ àwọn kò sí nǹkan táwọn lè ṣe. kábíyèsí tó tẹ̀síwájú o allegedly wọ́n ní àwọn lè ní gbogbo àwọn ìyàwó yìí o bọ̀ kò sí kankan nínú wọn táwọn nífẹ̀ẹ́ àwọn ò dẹ̀ láyọ̀ ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn lé ó lágbára. kábíyèsí ní àwọn ò ní happiness o ipa àwọn ò dẹ̀ love kankan nínú àwọn obìnrin yìí èyí lágbára o ẹ̀yin èèyàn lé kábíyèsí ní pé wọ́n tún sọ fún bàbá wọn pé kí ni àwọn lè ṣe táwọn fi lè mú Queen Naomi padà wá wọ́n ní bàbá wọn dẹ̀ ti sọ fún wọn pé àwọn ò mọ nǹkan tí wọ́n lè ṣe o nítorí àwọn ti bá Queen Naomi sọ̀rọ̀ Queen Naomi dá láwọn padà wá sí palace ṣé ẹ mọ̀ gbogbo àwọn blogger ló ti jáde pé wọ́n ti ṣe ritual rites fún Queen Naomi èmi ò mọ̀ bóyá lóòótọ́ ni o àbírọ́ I don't know ẹ mọ̀ pé nǹkan tí mi ì bá mọ̀ màá sọ mi ì mọ̀ bóyá ó ti ṣe ṣùgbọ́n mi ò tí ì gbọ́ bóyá ó ti ṣe bọ́ tí n bá gbọ́ bóyá ó ti ṣe pé kábíyèsí ti release Queen Naomi tí n bá gbọ́ màá jẹ́ kẹ́ ẹ mọ̀ màá fún yín ní update but for now I've not heard about that nǹkan tẹ́mi ń gbọ́ ni mò ń sọ fún yín pé kábíyèsí sì fẹ́ kí Queen Naomi padà wá sí palace Queen Naomi dẹ̀ ní àwọn ò ní padà wá bàbá wọn gan ti bá Queen Naomi sọ̀rọ̀ Queen Naomi láwọn ò ní padà wá so nǹkan tí mo gbọ́ nìyí tí mo ní kí n wá sọ fún yín ẹ̀yin aráalé bí a tún ṣe gbọ́ gbogbo àwọn olórí gan fẹ́ kí Queen Naomi padà wá bọ̀ Queen Naomi láwọn ò lè padà wá àwọn ò lè bólórí gbé àwọn ò lè báyàwó gbé so mi ò mọ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe bọ̀ kábíyèsí happiness yín matter ẹ wá happiness yín lọ ẹ wá lọ happiness yín matter ilé ayé téèyàn máa ń gbélé ayé tí ò ní dùnnú kò ń ṣe nǹkan tó dáa o nǹkan tẹ́mi máa sọ nìyẹn ẹ̀yin èèyàn lé ọlọ́run á wà pẹ̀lú yín o gist tí mo gbọ́ nì tí mo ní kí n wá sọ fún yín èmi ò mọ̀ bóyá kábíyèsí ti release Queen Naomi mi ò tí ì gbọ́ o ṣùgbọ́n tí n bá gbọ́ màá mú wá fún yín màá fún yín ní update etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like and share ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò òkè òkè lọ́lá yín á máa lọ ẹ̀yin aráalé ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe God bless you all thank you so much.